agbára orúkọ Ọlọ́run àti súra alukuriani tá a fi ń di olówó di ọlọ́rọ̀ yanjú gbogbo nǹkan láàárín ọjọ́ méje. Láàárín ọjọ́ méje ó mì ní pé ó lè ṣẹlẹ̀ lọ́jọ́ tó ṣe gangan o lè ṣe inú àwẹ̀ kó tún ṣe lẹ́yìn àwẹ̀ tọ́rọ̀ bá dàrú tán yanyan pé àwọn èèyàn tó mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ nínú àfa àbí nínú èèyàn àbí fúnra rẹ̀ àbí fámìlì ẹ̀. Ẹ bá mi ṣe súrátùlì wákíà ìsáwákà wàá ṣe ní 99 times. Wàá ṣe yá latif wàá ṣe 116,487 wàá ṣe nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Pa ẹran fún bó jẹ́ ewúrẹ́ bó jágbò bó jádìẹ fi ṣe sàárà. Ẹ̀ẹ̀kan tó máa ṣe nìyẹn tó bá yọ lè máa ṣe lóṣooṣù ó lágbára bíi ọ̀nà àlà inú ẹ̀ á dùn ayọ̀ ẹ̀ akún kí ló yẹ kí wọ́n gbẹ́sẹ̀ lógo Latifu àti wákíà yẹn wá jẹ́ 99 times yá Latifu yẹn á jẹ́ 116,487 ṣé ní jòkó kan tó bá lè dáṣe tó bá lè pa àwọn èèyàn jọ káwọn èèyàn jọ kẹjọ ṣe síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan gbọ́dọ̀ fi sákàtà àwọn aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ọba ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò ìdílé kẹ́dẹ̀ fi ránṣẹ́ àdúrà tó lágbára ní mi ìtàn yìí o ẹ gbìyànjú ẹ bá get miracle leaf sí wa ewé ọ̀tọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ikùn èèyàn wú ní ẹsẹ̀ èèyàn wú ní èèyàn jẹ poison ni àfúnjẹ lójú oorun forí kókó aláǹtakùn wọ́n gbé nǹkan sínú wúńbù obìnrin wọ́n gbé nǹkan sínú ovary gbogbo nǹkan ló ń ṣiṣẹ́ fún ikú nìkan ni kò lè wò bẹ́ẹ̀ ni ó lágbára púpọ̀ jù ẹ get all in one natural herbs prevention ni treatment ni cure ni gbogbo product wa ló wà halal made in India packed in South Africa ó lágbára púpọ̀ jù ẹ get all in one ikú nìkan ni òun náà lè wò ẹ get transformer 1100 power fún ọkùnrin tí ó lè perform dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀ ìdákọ́lẹ̀ ní aróbòsá ní aróbòkú ní weak erection quick ejaculation ó dáa púpọ̀ jù tó bá fẹ́ kó lágbára sí ìdíwọ̀ ọkùnrin get caterpillar pẹ̀lú miracle leaves wọ́n máa gbéná wọlé dáadáa ó wà effective gidi ẹ get caterpillar fún tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run bá fọmọ àbí fún obìnrin tó ní infection tí sọmúroro ẹ̀dà hormonal imbalance oríṣiríṣi àwọn nǹkan tó ń dẹ obìnrin láàmú tó yẹ kó conceive ẹ get caterpillar effective ẹ get bulldozer med fibroid oyún ìju àti tuber blockage tube tube blockage ó ṣiṣẹ́ fún effective gidi àti fún fibroid bulldozer med fibroid ẹ get memory booster ìsọ̀yè ìlíàmù fọmọdé fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan ẹ get black seed powder tá a mọ̀ sí abatu sauda powder àti black seed oil àti virgin olive oil ẹ get ẹ ó wà effective first aid làwọn nǹkan wọ̀nyí òun láti ní wọn lé rúkìá ti wà ń bẹ̀ ẹ wá get special powder yìí kì í ṣe awọ́rò kì í ṣe oṣólẹ̀ kì í ṣe ìyọnu ayé kì í ṣe ẹ̀bẹ̀ àgbà o ò bẹ́ anybody o ẹni tó bá ń bẹ lọ́hùn kì í béèyàn àmọ́ tọ́wọ́ ẹ bá tẹ àlálì powder yìí bí sí ní láì tààlà monitoring spirit ò ní wọn ní rí ẹ mọ́ solid barrier máa wà láàrin wa àti evil world wọn ní access sí ẹ mọ́ bẹ́ẹ̀ ni bí sí ní láì tààlà lọ́wọ́ effective àwọn láwọn special package tá a tún máa ń ṣe yàtọ̀ sáwọn product ẹ̀rí ńlẹ̀ yìí fún obìnrin tó yẹ pé ó bá ń wojú Ọlọ́run ọba fọmọ ètò ọmọ nídìí guardian tó bá ń wojú Ọlọ́run ọba fọmọ àní special package ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n lò ní evil world àní special package fún ẹni tó ní diabetics tó láwọn àìsàn tó yẹ pé àwọn àìsàn wọ̀nyẹn wọ́n fi ṣe é ni ó ń lóògùn àìsàn yẹn sí kò dẹ̀ rí changes ó gbìyànjú kó get kíni kó kọ́tà tí wà bí sínú láì tààlà àdíspẹ́yà package tá ń ṣe àbúwà ń fàkó tó ráwà ń lo ìbò bí aláìsí ó ń forí kókó alátakùn ń jẹun lójú oorun business ò lọ déédé promise and faith gbogbo àwọn kan wọ̀nyẹn ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization lórí nọ́mbà yìí ẹ WhatsApp wa àbíkẹ́ pẹ̀lú àdàrẹ lórí +234 810 913 1425 ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 ẹ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ a wà ní òkè ògùn mádàgbáyò ìbẹ̀jú lẹ́kì ẹ̀pẹ́ expressway Lagos after ẹlẹ́kọ̀ọ́ iná lè zátàlélá ìjẹ̀míà gbogbo agbára Ọlọ́run bá lónìí má fi súrátùlì wákíà ṣeré o.